Open. Yeah, bring the bag. Bring it. Yoruba. Hey guys, inú mi kàn ṣá ń dùn sí yín. Ẹ ti jẹ́ kó yé mi nísìn pé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló ń jọ. Ẹ ṣiṣẹ́ yìí ó clean, inú mi dẹ̀ dùn. Èmi náà ti ṣe kí ni, mo ti rí ọmọ tí máa fẹ́ yín lẹ̀ fún because àwọn tó bí mi náà fi iṣẹ́ ìlé mi lọ́wọ́. Mi ì dẹ̀ dójú tì wọ́n, mo mójútó láti kékeré mi. Mo jára mọ́ṣẹ́ náà ló fi di gbogbo èyí tẹ́ rí yìí. Mi ì dẹ̀ regret látọ̀dún tí mo ti ń ṣe. Kéńké bẹ́ẹ̀ náà tiẹ̀ náà máa jẹ́ tí n bá ti ṣiṣẹ́ ìwọ náà máa. Àló, ó ti yẹ kó yí ẹ. But mo ti wá arrange kalẹ̀ fún yín o. Each person 100k. Wow. Ẹ jayé lọ. Ẹ gbólóṣó. Kọ̀pá rẹ̀ ló bá ti wù ẹ́. Ẹ jayé bó ṣe wù yín. Lẹ́yìn yẹn 500k wà nílẹ̀ fẹ́yìn bọ̀ ní. Wow. Boss me. Èyí tẹ́ ṣe fún mi yìí mo fẹ́ jẹ́ kẹ́ ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Another job mo tún fẹ́ kẹ́ mú kẹ́ pẹran tó tún jẹrin lọ. Boss me, ẹ̀yà gbádùn. Boss me, èmi ò ní gbọ́kú ẹ o. My boss, tó bá ti lo 300 years láyé, o lè máa lọ. Tó bá ń gbọ́ pé wọ́n tẹ̀ wájú, wọ́n á dà mí lẹ́yìn, sáré kọ́ mi, wọ́n á lè jìyẹn fọ́ wọn rí bàbá odò kàràkà. Láì ìjọba ló tún kú o. Bàbá wọn ń dá mi o. Èmi náà wà fún mi ní gbọ́kú ẹ. Kan sí government. Ẹ jayé lọ. Wá wo nídìí kó gbé kọ̀ọ̀kan kọ́ọ̀bù ti wà fún ẹ báyìí. Owó ẹ̀rọ kejì bàbá fún ẹ. Kàfé mi máa bẹ sáyé bẹ̀ fún òde. Àbẹ́ ìbálò owó máa ń fọkàn. Ojú ẹ̀ máa ń jẹ tọ́ba ìjọba yóò ìjà òye kan. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ àjọ. Oh my God! Nǹkan tó àwọn sọ fún Jerry nìyẹn o. Kọ́mọ́ mọ́ lọ lè da iṣẹ́ sí mọ́. Òun ló ti délẹ̀ tán sí yìí. My one and only Jerry. Wọ́n kàn lọ waste life just like that. Ọkọ mi. Famati, I think ìjọba ló máa ṣiṣẹ́ yẹn. Ìjọba? Yeah, I'm telling you. How come? Because court tí Jerry make last, òun àti ìjọba náà jọ sọ̀rọ̀. Ṣé ó lè jẹ́ ìjọba ṣá? Mi ò lè parọ́, ìjọba náà ló máa ṣiṣẹ́ yẹn. Mama T. Ó dẹ̀ ṣúọ̀ lórí nǹkan tó ń sọ yẹn. I'm telling you, mi ò lè parọ́ fún yín náà. Tó bá wá jẹ́ wípé ìjọba ló ṣiṣẹ́ yẹn, máa jẹ́ kó yé wípé Jerry kú, èmi Mama T kú lẹ́yìn. A jẹ́ wípé ìyẹn di àtúngún, ọbẹ̀ di àtúnṣe nìyẹn. Mama, mo wà pẹ̀lú yín dibidibi. Sure, àwa ṣetán láti tẹ̀lé yín. Tó bá wá jẹ́ báyẹn, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀yin boys. Mo fẹ́ bẹ̀rẹ̀ kẹ̀sù question kan lọ́wọ́ yín o. Ṣé nǹkan tí èèyàn bá kú, aṣọ funfun ni wọ́n máa fi ń sin? Kò sẹ́ni tó máa kú tó máa fi aṣọ dúdú sin o. Torí ní bá ti bá aṣọ dúdú sí ẹni tó bá kú, inú náà ló ń lọ jàǹtó. Kí ló dé táwọn ọlọ́pàá fi ń wọ aṣọ dúdú? Ẹ bẹ̀rẹ̀ question yẹn lọ́wọ́ wọn. Ẹ wo wọn ò lè mọ̀ torí tí èèyàn bá fi rẹ pé ìwà wọn ìwà dúdú ni nítorí ẹ̀ náà fi ń wàṣọ dúdú ìwà wọn ò mọ̀ ọlọ́pàá tó máa wà lè jẹ́ náà ọ̀ṣọ́ wọn o. Officer, ẹ dáhùn question àbálẹ́gbà wọn máa sọ bẹ́ẹ̀ náà wọ́n ti mú gbósìn àti 10 years èjì wọn dẹ̀ ti wọ 70. Ẹ ò gbórí wọn ní ti. wo bí ó ṣe mistake èmi pẹ̀lú Fẹlá ti kú nísìnyí ó ti lé ní 10 years àjọ mùgbò lábẹ́ bíríìjì ní sálẹ̀ Èkó ni. Láti 10 years. Yes. Ẹ lè láti bọ̀ tán o. Kí ló rí?
orí burúkú dẹ̀ ń ṣe èyí náà nìyẹn ń fa gbó láti 10 years di sí. bàbá ṣe é gbowó ọjà yín lọ́wọ́ àlàyé yìí toró kan gbọ́jà látẹ̀kan mi rò yóò san owó. ẹ wo bí kò sí fọ́ọ̀fù aláyà pọ̀lípọ̀lì ẹnìkan tó lè fa igbó lọ́dọ̀ mi báyìí tí ò ní sanwó èmi ò ta gbọ́ ọ̀fẹ́ o mi ò tàrí lágbà tí mo ti ń tagbó mi ò tàrí. bàbá mi àwọn dey buy credit for hand na house mama na. èmi náà ṣe gba credit. aláyé ti jẹ lẹ́gbàá mọ́ni lẹ́gbàá bàbá ó tọ̀fẹ́ tì. ṣí eré gbà. kí ló ń ṣẹlẹ̀ ṣé kí n mú tọwọ́ kí n mú papọ̀ mọ́ tọwọ́ mi. aláyé lọ díùtì nìyẹn tí bá padà tí bá dọ́bìsì tí bá ka yín mọ́ bíbá ẹ̀. àwẹ̀ má débi o wà á kábà bẹ́ẹ̀ mọ́. lẹ́gbàá ṣéjì mi kú 200 o má ti kó lọ bí ṣe wọ́n ni. hausa gbà gbà ọ̀gbẹ́ni dáwọn yálàyé ẹ̀ mọ̀ bí o. olórí burúkú tí mú gboyo kọ́mọ lè ṣẹ̀ṣẹ̀ kúṣẹ̀ ní police station ló kù. bàbá rẹ̀ fún ọ chance o. boss mo ti deliver ọjà yẹn bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin ló wá kù sí lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu yes bàbá bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀dẹ̀ gbọ́dọ̀ pẹ́ ní sáà kékeré ẹ̀yin lẹ máa ṣe pápápá bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ọjọ́ ẹ̀yin mú jọ okay sir no problem okay. Thank you. Hello officer mi tó mọ̀jẹ̀ àwọn ọmọ yẹn ti ṣe tán o. Okay, I trust you. Thank you. Balo ti ṣe tán pẹ̀lú sẹ́yìn so mo dẹ̀ ti pọ́ officer ó dá mi lójú pọ́ máa ká àwọn ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn. I trust you. Ó máa jẹ́ ayé mi tó bá ti dé láti ibi bẹ́ẹ̀ ká máa celebrate lọ ní ilé. I trust you. Yes, sir. Hello chief. Jimmy ló ń sọ̀rọ̀. Ibo lẹ wà báyìí sà? Ọjà yẹn ti rẹ́dì ní ibo lẹ wà? Proper hotel. Màá débẹ̀ ń sìn ẹ fún mi 10 minutes. 10 minutes. Okay sir. Àlàyé lọ́jọ́ yẹn. Ọjà wo nìyẹn o? Mo ní kó gbọ́ ọjọ́ ẹ̀ fún mi. Ọjà ọlájọ papọ̀ tó ń béèrè. Ikú fẹ́ pa láàánú ẹ̀ ni. Èmi ló ń bá sọ̀rọ̀. Wà ṣé wọ́n lè ń bẹnu ẹ̀jẹ̀ ẹ̀ ni? Ó gbọ́jà fún ọmọ ẹni tó ń bá sọ ni. Tó ṣeré ni àwọn òṣì èrè èmi máa rí. ṣé ẹ ti wá rí báyìí pé ọ̀gá ìjọba lè ní í ṣe àbí náà.
màmá tí èmi ti sọ fún yín ọmọ ogun la wa a kò gbèrò sáfógun. màmá mo sọ fún yín mo sọ pé mo wà lẹ́yìn dìbìdìbì ṣẹ̀sì wá rí báyìí bẹ́ẹ̀ wọ́n náà dẹ̀ máa gbádùn mi lẹ́gbẹ̀ẹ́. màmá tí. hello balo afa kí ni ká tó ṣẹlẹ̀ náà mama tí ó sọ pé mama tí lórí pẹ̀lú chief ok bọ̀ kí ni chief wa sọ pẹ̀lú ọjà tí wọ́n ń sìn wọ́n láwọn ò gbọ́jà tèmi mọ́ kò sí problem balo ìwọ ọmọ bọ̀ wá sílé bọ̀ wá sílé mama tí ìyẹn ni pé ó tún lè sìn mí dọ́dọ̀ chief okay bọ̀ mama tí màá jẹ́ kó yẹ kó bá mi nínú géèmù yìí ó máa jẹlẹ̀ sí nǹkan tó ṣe yìí mama tí ó lè rí draw. kí ló dé tẹ̀ ń ṣe báyìí ọ́fíìsà fast ṣé ò tún mọ̀ mi mọ́. ẹ̀yà ìrìnlẹ̀ gbálẹ̀ òwe mò ń sọ yìí mo jọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣẹ́ là ń sọ yìí ò ẹ̀kọ́ àti pé gbàdúrà fún yín. ẹ lẹ́bi o ẹ lẹ́bi tó bá yẹ pé má ti pọ̀ ọ̀gá yín dára tí ẹ̀yin kẹ̀yìn kéré. ọ̀gá tiwa padà wá sẹ́yìn ọ̀gá tiwa wo ló fẹ́ pé. fast wo bí ọ́fíìsà fast mo lówó mo lóògùn mo sì tún lẹ́nu tó bá tún gbá mi next time wàá dá díẹ̀. o ti rí gentleman yóò bẹ́ẹ̀ ṣeré o. kí ni ṣáàṣù. gentleman watch tongue ọ̀rọ̀ tí wàá bá sọ nígbà yìí ilé sílẹ̀. wọn náà tún ń sọ̀rọ̀ ta ló gbà wọ́n ṣiṣẹ́ òun ni randu yìí kí lẹ́ ló ń ṣẹlẹ̀ ọ́fíìsì ẹ̀jà dúró náà jẹ́ ká sọ ti ń jó dodo ọ̀rọ̀ ẹ mọ̀ pé gbogbo wa náà gbogbo wa ní nàìjíríà yahoo ni wá kí lẹ fẹ́ jẹ́ kí n ṣe ọ́fíìsì àbọ̀bí kí lẹ fẹ́ jẹ́ kí n ṣe ok kí lẹ fẹ́. ẹ mọ̀ kan tó ti ṣẹlẹ̀ ní ẹni sùúrù torí ẹ̀ ń jarun blabla ẹ̀ ń bá ṣe bí wèrè máa gbé gbàdú fún yín ni o ọ́fíìsà ẹjọ́. màá fọwọ́ tì mí o ọ́fíìsà. màá fọwọ́ tì mí o. kí lẹ̀ ń wí kí ni mi tí òun rẹ̀ tún ṣe nísìnyí. ọ̀gbẹ́ni kó gbẹ́nu wèrè sọ́hún tiẹ̀ náà mò ń ṣe. ọmọ kan tó ṣẹlẹ̀ gbà tó ti kọ́pù pẹ̀lú wa ní ẹ̀rọ ti bọ́ọ̀gà mi sọ̀rọ̀ fún wa 50,000. kí ló dé mo pààyàn ni mo sẹ́mi mo pa bàbá rẹ ni. ṣé o mọ ọ̀ràn tó dàbí ó ń ta gbó ọbẹ̀. fi sílẹ̀ ọmọ pé bíbá yìí ẹ̀ ń kidnap. wá wo bí o mi ò jiyàn gbé igbó ni mo ń ta o lẹ́gbàá ò ní gbó confam mi ò bá wà mi ò mọ̀ jiyàn gbé o. bàbá dé station wà lọ sọ pé gbó ló ń ta. ẹ wá ẹ jẹ́ ká ṣẹ́tù ara wa kí ni tó ń ṣẹlẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ ìwọ ní station. báwo rí gbogbo wèrè tó ń ṣe yẹn tí má fìbọn fọ ẹsẹ̀ ń sin ara ẹ̀ abalẹ̀. níta ni. ó yá já máa lọ. lọ́bù ẹ corporate kí ni tó ṣẹlẹ̀ kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́. mo ti ní fún 50,000. kí ló dé 50,000 mi ò lè fún ẹ 50,000. yahoo gbogbo wa o. wọ́n yóò mọ nǹkan tó mọ̀. ọ́fíìsà fáàsì gbà. kí lè wọ́n fẹ́ lè ṣe. káwó ebówó ni. ọkọ̀ wo bomi ló kó kalẹ̀ ló pè ní kíní náà. káwó. kí ló ṣẹlẹ̀. kí ni. 50,000 ní 5,000 wúwo àárọ̀ wèrè wo nìyẹn. kí ló máa ń ṣe ẹ ọ́fíìsà fáàsì rẹ́rìn mi pẹ̀lú ẹ. ọ̀gbẹ́ni duty mo wà o mójú mi ṣe lé iye owó mo bá ṣe o. tíbẹ̀ o. ọ̀rọ̀ tibẹ̀ kọ́ o. àgbà tẹ̀rí mi o. kò tẹ̀ sí wèrè gan ó yá gbà ìkówó yìí. kí ni tó ń ṣe ẹ. àgbá ojú ẹ o. wà gbójú bàbá rẹ olórí burúkú. táíwò kìlú wà tẹ́lẹ̀ owó lọ táíwò sáré. kí ni. tó tàdúgbò lọ ni. owó. ìṣòro tí a ní eléyìí ẹ o. kó dáa dáa ń ṣiṣẹ́ ìjọba àkówó tó bá jáde lápò. gbà ó ti tó ẹ má lọ ẹ má bọjá tòní jẹ fún mi ó ti tó àwọn ọmọ ayé ń bọ̀ wá àwọn fẹ́ẹ́ de tó ń sìn ẹ má kéré ibú lọ. ọmọ kan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ fún bàbá rẹ. ẹ ò lè ṣe ọmọ burúkú. ọmọ kéré ibú lọ. ẹ̀yin máa yé ẹ̀yin boys ẹ̀yin dà. àṣọmọ yẹyẹ burúkú ni àṣẹ ẹṣẹ le rárá. ọ̀gá tó ẹ̀ àwọn kókó ṣe gbódè lọ́wọ́ yìí ayé buhari tààrà ni. níbo lẹ ń lọ.
tẹ́mi lẹ́gbàá wà ń bílẹ̀ ń ṣá. ọ̀gá yín láti lẹ̀. ẹ ti lọ bẹ́ẹ̀ kọ̀ṣẹ́ tó máa gbé yín èmi lẹ́gbàá. ọjọ́ là ń sọ pa ẹ̀ bàbá o. ọjọ́ lọ́dọ̀ tèmi. ọjọ́. ọjọ́ bàbá. lọ́dọ̀ tèmi. ṣé ẹ̀gbọ́n pé mi ni èmi lẹ́gbàá ò ní gbó mo ti ń ta gbóríṣì kéṣekéèrè mi. ẹ jókòó jọ. ẹ ṣọ́ bàbá. ẹ wo bí tẹ́ wàá ṣàyè yín tẹ́ wàá jọjà bí kọ́lọ́pàá ò wọ bí kí sọ́jà ò wọ bí wò ó kí ẹ̀fíìsì ò wọ bí wọ́n á gbowó ní o. sálẹ̀ bàbá ó ní wà bẹ́ẹ̀. ò fún mi lọ́rẹ́ fún mi sí gẹ́gẹ́ ó ní wà bẹ́ẹ̀. ẹ tó bá ti pa bàbá àkáàdì yóò rẹ̀ bá ti tán. bàbá o bàbá nìyẹn. kó bẹ́ẹ̀ náà ẹ ti bẹ̀ o. bàbá nìyẹn. ẹ ṣe ayé ara yín bó ṣe kù. Oh my God ẹ ṣe ayé yìí. ẹ fọlá bàbá mi. bàbá tún wà wà náà ti. bàbá má jẹ́ kó pa yín lórí. ìgbó lè pè mí lórí mo ti ń fa gbóǹsì láti kòkó ni tí mo ti ń fa gbó èmi pẹ̀lú fẹ́lá ní sáré èkó. ẹ ṣe ayé yìí kò sí wàhálà. Carlos. Carlos, yes. Ọjà tẹ máa gbé lọ́nà. My son. I don't want any fuck up. Yes, boss. Sọ ma pé mi kí n fọjà mi ṣeré balọ̀. Owó rẹ̀ ọjà rẹ̀ ni. Aṣọ. Nǹkan kí nǹkan tó bá lè di ọ lọ́wọ́ kó mi má tẹ̀lé ọ padà wálé balẹ̀. Boss mi, ìwọ ni kó mọ́ padà wálé. My boss, ẹ mọ̀ pé ọmọ tuntun ni kì í ṣàkópa fàjẹ́. Kì í ṣe ní kì í ṣàná náà. Let's go. Hello friends. Àwọn ọmọ mi ti ń bọ̀ àsọdẹ̀. Friends, I don't want to fuck up. So mọ̀ pé mi kì í fọjà mi bẹ́ẹ̀ anybody ṣe rí friends. Ọjà rẹ̀ owó rẹ̀ ni. I trust you guys. Àwọn ọmọ rẹ̀ tó ń bọ̀. Màmá gan-an kí ló fẹ́ bá mi máa dúró gan ni máa fi gbé lẹ́yìn dálẹ̀ sí. Ìkọ́lé yìí ní 60,000 naira. Ìlú wà bẹ́ẹ̀. Orúkọ owó tí mi ṣe tó wà ń bọ̀n tí mi rí lò. Ilẹ̀ fẹ́ kalẹ̀ wá. Torí Ọlọ́run ìdí kìíní náà lẹ sì ti wà. A wí fún yín títí ẹlẹ́ẹ̀ní gbọ́ yín náà ni. Nítorí gbogbo ohun tí ń bẹ́ńlẹ̀ tẹ́ mọ̀ fi ṣe fàájì ẹ wá mú gbó lọ́kùnkúndùn ẹ̀ ń fa gbó. Èso wá jòkó lọ́kàn yín tó yìí. Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní gbogbo nǹkan báyìí ìwà àbàjẹ́ ni. Inna Allaha ya'muru bil adli bára a'udhu billahi minash shaitani rajim. Inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i zil qurba wa yanha 'anil fahsha'i ibi tí ń lọ gangan nu. Ọlọ́run pa á láṣẹ ká ṣe déédéé ká hùwà dáadáa ká ṣe déédéé sáwọn mọ̀lẹ́bí wa ká sì jìnnà sí gbogbo ohun tí ń jẹ́wọ́ àbàjẹ́ ìwà àbàjẹ́ rèé àfa àṣìnà. Àfa kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé bí yín mọ́ mi ládùúgbò yìí ni kí ló ṣe ó ṣé mi nìkan lọ́mọ ni? Kí ló jẹ́ every time tí bá ń ṣe fàájì mi lọ lẹ máa ń disturb mi ẹ lẹ máa lọ bí tẹ́ ń lọ ṣé mo wá bá yín lékè oyin ni. La ilaha illallah subhanahu wa ta'ala.
kò dáadé ntọ́lọ́run òbí mi lèmi ti sọ fún yín yóò béèrè pé wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalun àwọn tá a rán sí wọn sán jíṣẹ́ àwọn tá a nìkan lọ jíṣẹ́ fún gbọ́ sọ jíṣẹ́ fún yín ntọ́lọ́run òbí èmi ni mo ti jíṣẹ́ rẹ̀ yóò lẹ́yìn dé. ó dẹ̀ máa lẹ́yìn fún yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ fẹ́ kú sá kí ni tèmi pẹ̀lú tèmi lẹ́yìn báwo ẹ kó sí kó mi bá yí ẹ kó a fẹ́ sọ̀rọ̀ yín o ó ń pọ̀ ju o. ẹ ti ń bínú ẹ̀yin náà fún ẹ ti ń bẹ́nu yìí náà ẹ pẹ̀lẹ́ àmọ́ ntọ́lọ́run òbí èmi ti wí fún yìí torí èmi mọ̀ pé ó dá mi lójú pé ẹ̀yin rẹ̀ ò ní dá. bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin ò ní dá mo rò pé ẹ fẹ́ kú sáré lórí burúkú ni iṣẹ́ tó ní mo dúró mi mo tẹ̀ bá yín sà kí ló ṣẹlẹ̀ gangan ẹ fẹ́ sọrí burúkú ni. ọ̀rọ̀ yà bí mi. màá dẹ̀ máa mú yà yín ọlọ́run máa mú yà yín ọlọ́run. ọlọ́run wú ọsàn èyí ò ti máa bẹ́ẹ̀ nù kádàrá pé ó la ọsàn àmọ́ tó kò sí ní tọ́lọ́run ò lè ṣe. àṣì sábọ̀là mi gbọ́ pẹ́ ni mi fi £2 mi gbà. Punish ẹ̀yin ẹ máa kú. ṣé àwọn dáìsì yóò ti mọ pẹ́ jù lójú ẹ̀ báyìí. èmi gan wò pé jàmọ́sálà máa ṣiṣẹ́ jù lókun àbí ká wá wọn lọ ni. ìyẹn bàtà o jẹ́ ká trace àwọn ọmọ yẹn lọ. Oya. Rose ti jẹlẹ̀. Rose ṣe kí ni. My boss, Rose ti jẹlẹ̀. Rose jẹlẹ̀ ọdẹ ni àná. Bet ọjà mi dà owó mi dà. Boss mi ẹ̀mí là ń sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n ti gbọ́dọ̀ àti gbowó. Bọ́sì bàbá ti ṣe kí ni. ó gbọ́dọ̀ tẹ̀mí. Balo. Boss mi ẹ má ṣe lè fún mi. Boss mi ọlọ́mọdé mo sàárẹ̀ ọmọ ẹlẹ́lẹ́ náà. Balo àfọ̀nsọ lásán ni ẹ. O kì í sọ ọmọ mi o. Jọba ọ̀hún ní sọ. No. Balo ṣọkọ. Àlàyé ẹ kó jẹ́wọ́. Jẹ́ ká lọ fast. Balo lẹ́sìn píṣọ. Jọba. Àfẹ́mú. We are moving for me. Come on, please. Officer, ẹ ṣe sùúrù. Hey, keep your mouth shut, Joe. Ẹ ṣe sùúrù o. Ẹ wá. Move, I say you should move. Ẹ wá náà ọ̀rẹ́ sọ pẹ̀lú. Move. Officer wa jẹ́ ká ṣẹ́tù ara wa. Jẹ́ ká ṣẹ́tù ara ká tó dé station. Move. I'm sorry lálí tí ẹ gbọ́ o. Àfẹ́mú, move. Ní kíni wọ́n move. Ọ̀gá máa ti rí Officer wa Move. ní sùúrù. I say you should move. Kí lẹ fẹ́? Ẹ jẹ́ ká ṣẹ́tù ara wa. Ẹ fọ́kàn balẹ̀. Bóbí lẹ́gbàá ló tẹ̀lé yín o. Fọ́kàn balẹ̀ o. Kí ló ń ṣe ọ̀fíìsà ní ẹ ká ṣẹ́tù ara wa. Kódà kí lẹ fẹ́? Ọ̀dà mo fún ẹ lọ 100,000. Calm down, ìwọ ni. Mr. Man, tó bá tún sọ̀rọ̀ máa jẹ́ ìdìbọn ọmọ lẹ́nu. Are you crazy? Officer, mo fún ní 150. Listen, ìjọ yẹn tí a wá bíbá iná kò sí nǹkan tó fi mí wé tán. Bẹ́ẹ̀ ó ṣe ń bú mi lọ ṣe gbogbo ẹ̀ ọlẹ́mi kúrú èmi ṣe kí ni kan. See, if you say anything, máa ń yìnbọn mọ́ ẹ ní ẹsẹ̀. Àgbàlagbà ara ẹ̀. Get out jọ. O mo ń bẹ ṣáwádà ni. No, I don't want. Calm down. Bàbá come on. Oya, enter. Enter my friend. Ló ṣẹlẹ̀ ṣáájá ni. Ṣàfàdúgbò Wo wọ bí wọlé. Bàbá àjálù ọ̀gá Enter. sí pẹ̀lú ọ̀nà. Mo ti wá là èmi lẹ́gbàá wọlé. Ọ̀gá lẹ́gbàá ní sùúrù jẹ́ kí n bá ọ́fíìsà yìí ọ́fíìsà wà. Ṣó gbọ́ báyìí. Orí ẹ̀ ti dàrú. Obìnrin, ìwọ náà tún sọ̀rọ̀. Imagine obìnrin ó wà láàrin àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n mú. Ọ́fíìsà bá Wo máa wá fún ẹ níbi tó le. Wọnú mọ́tò fún mi jọ. Ẹ wọlé ọmọ yẹn wọlé.
àwọn ọ̀gá tó bá dé station ọ̀gá tó mọ̀ lọ́ba. ẹ wo ẹgbẹ́ mi ọ́fíìsà wọlé dákun. ọgbẹ́ mi ọ́fíìsà yẹn ń tà. ààrẹ bá wọn rí sí ẹ bá wọn fún ẹ ká lọ. ẹ ó máa yẹ ẹ má wọ̀ rí ọdẹ tán. ará àdúgbò mo dé tán o. akọ̀fẹ́ lọ kó mọ ni mo dé tán. ẹ má wọ̀ rí mo dé tán ará àdúgbò. ẹ ló tún lẹ́yìn àwọn ta ni ìjọba fojú sí nǹkan ok ṣé kò sẹ́ni tí tó ṣe yín àbí kí wọ́n á lọ sọ pé àwọn ní kí náà ní látọwọ́ yín kí n yọjú sí wọn Tumleri calm down màá bá yín bẹ́ẹ̀ sìn ẹ má ṣe ẹni sìn o màá bá yín bẹ́ẹ̀ sìn ok ìjọba ṣàfẹ́tẹ́ mo dẹ̀ ní kó má tẹ́ o màá wá jẹ́ kó yé ìjọba wípé kí obìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan lómi lẹ́yìn sí jura wọn lọ a jẹ́ wípé ọjọ́ ọkú ẹ̀ tí mo bá sún síwájú tẹ́lẹ̀ èní gẹ́gẹ́ ló ṣe tán àti kú nìyẹn. kí lọ́ọ̀gá yín sọ. wọ́n ti láwọn bọ̀. aláyẹ farabalẹ̀ wọn tó máa dé náà. wúlá ayíká ìwọ náà ń dùn. mo wà pẹ̀lú ẹ o wa. kí ni nǹkan tó ṣẹlẹ̀. òun ní bẹ́ẹ̀ ṣeré wọ́n ti pọ̀ ga àwọn olóhùn bọ̀. olóhùn bá ẹ̀fà má lọ gbọ́ o tọmọ pé màmá tí kò sí ẹja kékeré nínú géèmù ọmọ rò kó ń gbá lórí òun ni o. màmá tí kò ní ṣeré débi kó ṣe eré. màmá tí o máa tún fẹ́ try mi lọ́tẹ̀ yìí o wà tó bá try ó máa jẹlẹ̀ lónìí. ó máa mọ̀ ó máa mọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ try number. fast màmá tí ò gbé pè ẹ́ màmá tí ò gbàgbé ẹ̀ ó máa gbé e. màmá tí ò gbé kọ́ mi ó fìjọba ṣeré fast. nígbà ṣeré kó ṣe eré. ọmọ màmá tí ó máa ń gbé bóyá ó ṣẹ́kù bọ̀ èyí tá a wá lẹ̀ ó máa mọ̀. fast màmá tí ò gbé kọ́ mi. fast kò lè máa jẹ́ nìyẹn kò ní ìdíkò ká. Tumleri gbọ́dọ̀ sí Tumleri ìjọba ó ṣe ibú mi tán my guys ìjọba ó ti tí ọká ní ìrùmọ́lẹ̀ báyìí ó ní dandan kó orí jà fàyàfà orí jà fàyàfà mi màmá tí. kó má pẹ́ o kó má pẹ́ o. kí ló ṣẹlẹ̀ ló le tó báyìí fẹ́ gbéṣẹ́ fún wa ló ń pẹ́ pẹ́ jù. àwọn tó ń gbéṣẹ́ 1.5 fún wa gan-an ló pẹ́ tó báyìí. kí ló ṣẹlẹ̀ yíwá yìí lọ́wọ́ ìpẹ́ńsà tó kiri o. màmá tí kí ló ṣẹlẹ̀. tí kì í níbi ṣe
ṣé o mọ̀ pé àtiwọ́ àtijọba ti jẹ̀bi kú dandan dẹ̀ ní ká fi kú ṣèfà jẹ. kí làwọn òbí mi ṣe fún ẹ tó fi fẹ́ pa mí. àwọn òbí ẹ̀ tó máa dọ̀rọ̀ tó máa ń gbọ́. Ali, sir. Mo pe wa ní mọ́tò. Issue yẹn ṣe ń ṣe tàbí mo discuss nínú ọ́fíìsì bẹ́ẹ̀. Alright, boss. Ìjọba máa mú. Sure. And I'm very sure of that. But ẹ tó bá máa mú. I'll apply it. Alright, sir. Sir, since tó jẹ́ pé order ti wá látòkè pé ká lọ mú ìjọba, a lè ní problem láti mú ìjọba because gbogbo details ẹ̀ ó ti wà lọ́wọ́ wa already. So gbogbo bó ṣe ń wọlé, bó ṣe ń jáde, so mi rò pé a lè ní problem kankan láti mú ìjọba. I trust you. Thank you, sir. Sorry, Nkatama Sensi. We leave this spot. Okay, sir. In the next 1 hour, I'm a shop. All right, sir. So you take it. All right, sir. Thank you. Yes, sir. Mama T, ẹ mú ẹ kì í sẹ́wọ̀n bí ọ̀rẹ́ ló pe ni. Really? Ajá rẹ ti wọlé tẹkùn ìjọba ó wà lónìí. Ó di dandan kó fẹ́ jẹwẹ́. O lè jẹ́kun lóòótọ́ ìjọba ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ. Abẹ́rẹ́ mi máa ti lè kéré lójú lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe mẹ́mí fún adìẹ ìwọ ìjọba. Tí adìẹ ìwọ ìjọba bá wá sọ fún wọn gbé abẹ́rẹ́ mi máa ti ní. A jẹ́ pé yóò kó ìjàgbá yóò kó ìyọnu. Ìwé ti tán ni. Hands up everybody. Hands up. Stay where you are. Officer. Drop your weapon. Officer. Drop your gun. Jọba. Drop your gun. Officer, ìjọba ló wà níwájú yín. Stand up. Officer, stand up. Move. Ẹ ní ìdá ti ṣe báyìí. Ìjọba ló wà wájú yín o. What you say I'm wounded? I say you. Jọba lọ́rọ̀ lẹ́nu. I say you should move. Ìjọba ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhùn. Ìjọba mú. Officer, ẹ má ìjọba mú. Ìjọba ló wà pẹ̀lú kí ló dé bẹ́ẹ̀ ṣe báyìí fún mi. Ẹ jẹ́ ká sẹ́tù kìíní ìka. Ìwà àtàwọn owó lẹ́ ń sẹ́tù. Ọ̀rọ̀ fún àwọn ọlọ́pàá ṣàfihàn ní wọ́n bíbá yìí. You dey craze. Everywhere is covered. Move gently. Bọ̀ lónìí kọ́ ẹ lè bójú mi jẹ́ náà. Jọba mú. Ojú ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́. Ṣé ọ̀rọ̀ fún àwọn ọlọ́pàá bàjẹ́ ni a ní? Everywhere is covered. So just move gently. Ọmọ ọmọ sẹ́tù náà. Kí ló dé bẹ́ẹ̀ ṣe báyìí fún mi? Move now. Officer, kí ló dé bẹ́ẹ̀ ṣe báyìí fún mi?